ìwọ tó ṣe pé atọrọ ẹ nílé olúwa ni ìwọ David ó dàgbà tán nìyẹn ọlọ́run ọba da ẹ̀bùn bò ẹ́ o ò lẹ̀bùn rẹ fọlọ́run mọ́ ó ti wá di ilé aṣẹ́wó. àwọn wo lẹ̀ ń bá wí. wọ́n pọ̀. Alangere o Alangere lẹ́tọ̀. ọjọ́ kan láò lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà sóríire. ìyà jẹjù máa ń ló múrú experience yẹn wá, ìyà jẹjù torí orin yẹn bá mi lórí ọ̀kadà. bẹ́ẹ̀ ni. Alangere. bàbá mi fúnra ilé gógó nígbà tí wọ́n fẹ́ sọ orúkọ mi ní ọjọ́ kẹjọ egungun tí wọ́n ṣe fèmí náà ń pè ní òkòkòrò gbákogbáko. ogun re òkòròkò gbákogbáko kí lẹ̀ ń fi jọ́ ṣọ́fà pè. ẹ jẹ́ àgbéjọ ṣọ̀fàgà kọ̀ṣọ́fà tó gbà pé rẹ̀ ó rá mi ńlá o látọ̀run. kí lorúkọ yín gangan náà. orúkọ tí wọ́n sọ mí ní ọjọ́ kẹjọ ni Saheed Jimoh. Saheed Jimoh. bẹ́ẹ̀ ni so ni mo wá padà di Paul Friday. Jimoh yẹn ni mo ní Friday. Saheed yẹn ni Paul. Saheed Jimoh náà sọ yín. ẹ wá di Paul Friday. ṣé ká sọ pé àwọn òbí wa tó bí wa yẹn àwọn ò sí lójú ọ̀nà yẹn. abúlé ẹ tọ́ ọmọ mi lẹ́nu tó. torí mo sì lè rántí àwọn ìgbà kan. Kókórúkọ mẹ́rin pọ̀ ẹkúnkún mẹ́niyẹn ní alátọ̀dá tún ṣẹ̀yọ ẹ̀sìnàtì ṣúgà àlùkò gbé. ọjọ́ kan lẹ́ ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà sóríire. ẹnì ṣó òun dà. wípé mi náà ti padà sóríire. lọ́jọ́ kan lẹ́ ó mú ìròyìn mi dóko wa èmi náà wá fi ìrọ̀rùn renú àbá o àwọn ará inú àbá kí mi kú oríire. ará ẹ má ṣe gbàgbé pábà yẹn mo ti gbé rí jíjẹ mímu ń bẹ nírọ̀rùn nínú àbá wa á jẹ tòwúrọ̀ nírọ̀rùn tọ́sán onírà ebi alẹ́ kì í pa wá o káwa tó dẹ̀ jẹun èso jọ làwọn jẹ lábúlé tiwa afẹ́fẹ́ inú àbá kò láfiwé rárá erédi ayò ọlọ́pọ́n amúníyàn láfijọ́ ohun tó mú mi tí mo fi kúrò lábàwá bó ní láti ṣe rere òkè mi tó padà lọ. abúlé bolẹ̀ ń rí fàásì. à ń rí fàásì ìjọba ọ̀run. but àkàwé yẹn ń kọ́ kí ló múrú àkàwé yẹn wá. ìyà jẹjù máa ń ló múrú experience yẹn wá, ìyà jẹjù. ta ló jí ìyà jẹjù. ní gọ́gọ́ fúnra mi ni. ìyà jẹjù ló fa inspiration yẹn lẹ ń sọ ni. ìyà jẹjù ló fà á torí orin yẹn bá mi lórí ọ̀kadà. bẹ́ẹ̀ ni. orin tí gbogbo èèyàn ń jó sí orí ọ̀kadà. bẹ́ẹ̀ ni sà. lẹ́yìn ìgbà tí gbèsè lé mi kúrò níbi iṣẹ́ carpentry tí mo kọ́ so tí mo lọ jẹ sójà lówó tí wọ́n gbé mi lọ sí barak tí mo resign pé mi ò ní ṣiṣẹ́ carpentry mọ́ ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀kadà so mo dẹ̀ gun ọ̀kadà fún 11 good years ọdún 11 mo fi gun ọ̀kadà yẹn but the only thing ni wípé gbogbo ìgbà tí mo máa ń jẹ gbèsè nídìí iṣẹ́ carpentry yẹn tí mo bá lọ sílé àwọn tó kù fún mi ní òbí wọ́n máa jáde sí mi níwájú ìta náà ti máa jáde náà ti máa pàdé mi pé Saheed ó tún ti la jẹyàn lówó bí wọ́n ṣe mọ̀ wípé mo jẹyàn lówó kò yé mi so ìyẹn ló wá mú determination wá wípé ìlú tí wọ́n ti máa ń gbọ́ abúlé tí wọ́n ti máa ń gbọ́ pé mo máa ń jẹ gbèsè tí mi ò ní wá sí abúlé yìí mọ́ until mo bá tó ṣoríire. so ọjọ́ kan mo wá ń ṣiṣẹ́ ọ̀kadà yẹn lọ́wọ́ ni inspiration yẹn bá mi lórí ọ̀kadà wípé ọjọ́ kan lẹ́ ó lọ ròyìn mi lábúlé wípé mi náà ti padà sóríire ọjọ́ kan lẹ́ ó mú ìròyìn mi dóko wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so orí ọ̀kadà ni inspiration yẹn ti bá. so ìyà àjẹpánu ló mú inspiration yẹn wá. ìyà yẹn pọ̀ ó pọ̀ sà torí mo sì lè rántí àwọn ìgbà kan tí mo fẹ́ lọ tí a débi tí a ti fẹ́ tọrọ ìyàwó láago 11 láàárọ̀ ní tòsí Abẹ́òkúta ń bí ni wọ́n gbà wá láyè ká wọlé ní aago 5 ìrọ̀lẹ́. bẹ́ẹ̀ ni. kí ló dé. kí ni ẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe wọ́n nítorí mo jẹ́ ọmọ aláìlẹ́nìkan. tẹ́ ẹ bá gbọ́ first album yẹn bó jẹ́ tilé olówó a ò bí mi sílé olówó bó jẹ́ ti pàtàkì fámílì mi ò ì jẹ́ pàtàkì bó jẹ́ ti kámọ́nìyàn mi ò mẹ́nikẹ́ni bó jẹ́ tẹdúkéṣán mi ò láǹfààní àti kà
ó kọ́wọn olúwa láti mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ ni òun yóò mú tálíkà jókòó pẹ̀lọ́mọ aládé ni mo fi sọ pé kí ni mo fi ń ọ ọlọ́run mi tó fi rí mi he láti inú igbó wá orí àkìtàn ṣóun ló ti rí mi he ó wá tún mi ṣe ó dẹ̀ tún sọ mí dayọ̀ àwọn tó ṣe pàtàkì wá jowú ògo mi. So àwọn ìrírí ló bí tẹ́ ń rí ọmọ abúlé ni first record yín. Bẹ́ẹ̀ni sir. Báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan náà torí ọlọ́kadà lẹ pè yín ẹ tún ń ṣe kápẹ́ńtà báwo ni ọ̀rọ̀ orin ṣe wá wá. Mo ìyàwó tá a wí tó lọ yẹn torí wọ́n padà fi fún ọkọ mi ìyàwó lọ now ìgbà tí òun bá tiẹ̀ lọ church tí mo wá ń lọ yẹn ni mo wá join choir nígbà tí mo darapọ̀ mọ́ akọrin ẹ̀dùn gbogbo ìgbà tí ìyàwó lọ yẹn ẹ̀ tí máa kọrin o. mi tí máa kọrin. Ọ̀kadà lẹ ń gùn. Mo ti jíṣẹ́ orin ṣe ń gbà kan kó tó di pé òun dé rárá ìgbà yẹn mo kàn máa ń kọrin ní choir wa ní church mi ní Òkè Tùnú ní inú Èkó lọ́hùn now táwọn èèyàn bá ti wá rí i pé mo kọrin wọ́n wá ní brother concert kan wà bí kan ṣe lè wá èmi nìkan náà ni máa lọ mo sì jọ ọmọ kékeré ń gbà yẹn so máa lọ máa kọrin wọ́n lè fún mi 10 minutes máa kọrin wọ́n lè náwó mo ti rọ́jọ́ tí mo mú bí i 1.5 àbí owó yẹn ṣàjọ mi lójú ṣá tí mo mú wálé now but ìgbà tó wá dé yẹn wọ́n á ní church wo ló fẹ́ ká máa lọ ó wá point church yẹn ni mo wá ń lọ tó mo darapọ̀ mọ́ akọrin tóun fi bá tiẹ̀ lọ so church yẹn ni wọ́n wá pastor church yẹn ló help mi fún album mi tí ọmọ abúlé fi jáde. tọ́mọ abúlé fi jáde so àwọn ìrírí tẹ ní ni ó fa rẹ́kọ̀dù àkọ́kọ́ yan ọmọ abúlé. ẹdùn náà bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀bùn orin wà ẹ wàá kọ́ṣẹ́ orin lọ́dọ̀ ẹnì kankan ni. Mi ò láǹfààní àti kọ́ṣẹ́ orin torí báyé release album yẹn bá ṣe bẹ̀rẹ̀ fún lé nìyẹn. ọdún wo lẹ release album yẹn. A release ẹ̀ ní 2012 ó jáde ní Marketer Àgbà ní 2013 yẹn lọ rẹ. ṣé ẹ rántí ìbẹ̀rẹ̀ rẹ́kọ̀dù yẹn ṣàbílù yẹn ṣe dún. àtọmọ kékeré àtàgbàlagbà ẹjẹ agbélé ayé ṣe rere torí òní kọ́ torí ọ̀la ni ká lè lọ́rọ̀ ìwà alábúlé. ẹ ti rántí rẹ́kọ̀dù yẹn lọ́jọ́ kan lọ́rọ̀ ìmí lábúlé wípé mi náà ti padà sóríire ọjọ́ kan lẹ ó mú ìròyìn mi dóko wá èmi náà wá fi ìrọ̀rùn rínú àbá o àwọn ará inú àbá kí mi kú oríire ara ẹ wá gbọ́ bàbá yẹn mo ti gbé rí jíjẹ mímu ń bẹ nírọ̀rùn nínú àbá wa àjẹ tòwúrọ̀ nírọ̀rùn tọ́sán onírà ebi alẹ́ kì í pàwá òkáwa tó dẹ̀ jẹun èso òjò làwa ń jẹ lábúlé tiwa afẹ́fẹ́ inú àbá kò láfiwé rárá eré ìdí ayò ọlọ́pọ́n mo níyàn ò láfijọ́ ohun tó mú mi tí mo fi kúrò lábà wá mo ní láti ṣe rere òkè mi tó padà lọ. composition yẹn heavy sir. Kábíyèsí. irú orin ẹ̀mí wo ni ká sọ pé yìí ń kọ. màá fẹ́ kí àwọn èèyàn bá mi fún ní orúkọ èmi mò ń ronú sí but mi ò fẹ́ ṣe nínú ẹran ara torí àwọn kan ní òun yín jọ ohun àwọn tó ń kọ fújì tẹ́ bá mi pàdé ní patí bá ṣe mú jùjú tá ṣe mú gbogbo ẹ̀ tá ṣe mú gbogbo ẹ̀ la ṣe mú gbogbo ẹ̀ ní patí ó yàtọ̀ sí church settings. Aláǹgèrè. ẹ̀yin ọmọ abúlé yẹn la ṣe alágbàro. alágbàro náà jẹ́ nínú oko bàmí alágbàro náà jẹ́ nínú oko dádì mi o ṣùgbọ́n ọba ìlú mìíràn kò máa gbádùn tó wọn o ẹ̀yin ẹni ṣe mí lóore. nínú ṣe mí lóore yẹn láti kọ ẹ wá wo ara yìí lè kú ẹ wá wo àràkàrà ara yìí lè kú yé ìyàwó yìí lè gbóyún àlè wá fọkọ nílé ó dẹ̀ tún gbóyún wọn kọ ògbé yẹn falẹ̀ ó dá lórúkọ mọ́ ṣàpà ṣẹ́rójú ayé ṣẹ́ ìyàwó tí a fẹ́ ní ṣùlọ́ka ni ó Kasinati àtọ̀rọ̀ ẹ̀ ní ilé wọn asanwó orí ẹ̀ṣẹ́ o akẹ́bí lọ akára lọ àtúnkó gbogbo ọ̀rẹ́ gbogbo wa ló jẹ́ tí a tún mọ̀ nílé wọn àní lọ́jọ́ tí a wí gbogbo wa ló má ṣọ o alága ní ká dọ̀bálẹ̀ ká ṣẹ̀yìn gànàkú ìyàwó ilé ọmọ ilé tí wọ́n ń bẹ níbẹ̀ o
gbogbo wọn ló tẹ́wọ́ gba náírà lọ́wọ́ wa wọ́n ní ká rìn síwájú wọ́n wá bí wa pé ṣé bẹ̀bẹ̀ ṣé abẹ́bẹ̀ fẹ́ ní abá ò bẹ̀bẹ̀ fẹ́ ìdọ̀bálẹ̀ ọjọ́ yẹn kò máa ló ń kà ó gbọ́n ní àfijì ẹni débẹ̀ nìkan ló lè sọ tó bá jẹ́ tówó ọkọ rẹ̀ ń fún lówó ń fún tó bá jẹ́ taṣọ ìyẹn kẹ̀dẹ̀ ń raṣọ fún ó lóun fẹ́ mọ́tò lẹ́sẹ̀kẹsẹ̀ ló fún ní mọ́tò ilé aláwo ṣì fìlà nílé wọn a ní pé ẹ wá wo ara ìyàwó lé ara ilé kú ó gbóyún ọkọ lọ ẹ wá wo ara kára ara ilé kú ìtàyé wọn ni ọ ìyàwó ilé gbóyún a lè wá fọkọ nílé ó dẹ̀ tún gbóyún ọkọ ògbé yẹn falẹ̀ ó dá lórúkọ mọ́ ṣàpà ṣẹ̀rọ ojú ayé àbárè bàbọ̀ kí wá làbárè bàbọ̀ òwe tí mo pa òyí ìtumọ̀ òjìnà rárá ṣe ni ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan gbogbo ẹ̀dá tọ́lọ́run dá ṣáwà níyàwó ilé ìwọ nọ́mbà wí o mùsùlùmí ni ọ́ onígbàgbọ́ ló jẹ́ àjọ ń gbàwẹ̀ ni ìwọ nọ́mbà wí ọkùnrin ni ọ́ tàbí obìnrin ló jẹ́ ẹ̀dá tọ́lọ́run dá o ṣáwà níyàwó ilé ọkọ ilé yẹn ṣe bóun ṣá lọ́lọ́run ọlọ́run ni ọ Sátánì ẹni ègbé o ṣóhun làlè ìta o ti ń gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ ní orí igi ṣe bóun ṣàlówó orí o tọkọ ìyàwó san ẹgbẹ́ oyún wo là ń gbé fọ́kọ fálè kiri oyún tí mo sọ ṣe yẹn lògo Ọlọ́run o ti rántí tán bá rẹ́ni ikú toyún wọ́n ní àmùwá Ọlọ́run ni bọ́rẹ́ ní mọ́tò pa wọ́n lámùwá Ọlọ́run ni bọ́rẹ́ ní tíyà ti jẹ̀rí tó padà tó tún wá lówó ẹ̀yin ara mi ò wá sọ pé yẹn ṣògùn owó ni ṣe jẹ́ àbí wọn ṣọlọ́run kì í ṣe ohun tó dáa ní àbí kí ló wà dé o ẹ̀dá lórúkọ ọmọ ṣàpá o ìwọ tó ṣe pé atọrọ ẹ nílé Olúwa ni ìwọ David ó dàgbà tán nìyẹn Ọlọ́run ọba dá ẹ̀bùn bò ẹ́ o ṣó ń gbọ́ o lẹ̀bùn rẹ fọlọ́run mọ́ ó ti wá di ilé aṣẹ́wó ṣó sì gbọ́ ilé ọtí gangan ló ti ń lo ẹ̀bùn rẹ ẹ fún wọn 3 bottles rántí pé òun dá lórúkọ ọmọ ṣàpá o bàbá ó tẹ̀tí ọlọ́run nǹkan tó gbọ́ orin yẹn jù mí lọ. tó wọ́n yẹn ní mẹ́sẹ̀gì ni ẹ sọ̀rọ̀ débi páwọn kan tọ́lọ́run kẹ́ òkòwò ilé iṣẹ́ jẹ tán oníwàyàn sàkà mọ́ṣáláṣí ó ti gbọ́ okòwò ẹ̀bí jẹ oníwà sàndá mẹ́wàá rẹ ó ti gẹ̀tẹ̀ ṣe jẹ́ àbí wọn ṣọlọ́run gbé bàbára ni ó ti ibi ẹ̀yẹn àbí kí ló wà dé o ẹ̀dá lórúkọ ọmọ ṣàpá o àwọn ṣe pé atọrọ rẹ nílé Olúwa ni ó dàgbà tán nìyẹn Ọlọ́run ọba dá ẹ̀bùn bò ẹ́ o ò lẹ̀bùn rẹ fọlọ́run mọ́ ó ti wá di ilé aṣẹ́wó àwọn wo lẹ̀ ń bá wí yẹn wọ́n pọ̀ tẹ́ ẹ bá rí àwọn èèyàn nílé ọtí tó bá di Friday nsìn tá bá ń lọ táwa bá lọ sí fíjì bóyá ní show tẹ́ ẹ bá rí bar tó bá wà lẹ́gbẹ̀ẹ́ títì tẹ́ bá rí táwọn èèyàn ṣe máa bombard ibẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀bùn tó ṣe wípé ibẹ̀ yẹn kọ́ ló ti fẹ́ lò wọ́n lè discover ara wọn bẹ̀ yẹn ni nǹkan kan ló máa padà discover àwọn lọ́jọ́ kan ibì kan dẹ̀ ló ti máa ká wọn mọ́ orí ọ̀kadà ló ká èmi mọ́. Aláǹgèrè. a ti sọ̀rọ̀ lórí orin ìyàwó lé àwọn tó lẹ́bùn rẹ́kọ̀dù wo nìyẹn jẹ́ Number 3 nìyẹn dá ṣe mí lóore. èwo wá ní ìwà yẹn wà nínú first album. nínú ẹ kọ díẹ̀ fún wọn nù wà yẹn náà. ọ̀rẹ́ gbọ́ kò sóhun méjì tó ń yọ ọ́ lẹ́nu o ìwà ni kò sóhun méjì tó fẹ́ bá ayé rẹ̀ jẹ́. ọ̀rẹ́ gbọ́ o kò sóhun méjì tó ń yọ ọ́ lẹ́nu o ìwà ni kò sóhun méjì tó fẹ́ bá ayé rẹ̀ jẹ́. ìwà lọ́ba ẹwà kódà ó tún jọ̀gà àwúre tètè tún ṣe kó lè padà tún ayé rẹ̀ ṣe. ṣé agbára ló ní ó jẹ́ tètè lọ dín agbára kù torí wípé a ó fagbára gbàgbára kúrò lọ́wọ́ rẹ̀ ìwọ ló tẹ̀nìyàn mọ́lẹ̀ ó tún wá kàn ṣe sọ́rì fún ọ ìwọ tó yẹ kó ṣe sọ́rì ṣùgbọ́n sọ́rì wúwo lẹ́nu rẹ̀ sọ́rì bó ṣe kéré tó ó lè padà tóhun tó ti bàjẹ́ ṣe tètè tún ṣe kó lè padà tún ayé rẹ̀ ṣe. ọmọ abúlé ẹjọ ẹ má kí lorúkọ yín gangan náà. orúkọ tí wọ́n sọ mí ní ọjọ́ kẹjọ ni Saheed Jimoh. Saheed Jimoh. bẹ́ẹ̀ ni nígbà tí mo wá di fúnra èmi lẹ́ni àkọ́kọ́ tó máa kọ́ lọ church ní family wa so ni mo wá padà di Paul Friday. Jimoh yẹn ni mo ní Friday. Saheed yẹn ni Paul. orúkọ tó sọ yín gangan ni Saheed Jimoh but ìgbà tẹ́ wá padà sínú ẹ̀sìn lẹ wá di Paul Friday.
Saheed Jimoh náà sọ yín bẹ́ẹ̀ ni. ìgbà tẹ́yìn wá kò nínú ẹ̀sìn tẹ́ wà ẹ wá di Paul Friday ṣé ká sọ pé àwọn òbí wa tó bí wa yẹn àwọn ò sí lójú ọ̀nà ni. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. Mi lè sọ pé ojú ọ̀nà kan ni wọ́n wà, mi ò lè sọ pé ojú ọ̀nà ni tèmi kọ́ ni láti ṣe kí ni. ṣùgbọ́n lọ́rọ̀ kan Saheed Jimoh jí Paul Friday nígbà tí mo tó òmìnira ara mi tí mo wò pé mo lè ṣe nǹkan tó wù mí. Kò sí bẹ́ẹ̀ ṣe lè tọ́ ọmọ tó bá ti ń pé 18 years tó ti ń dá ẹ ti kúrò nílé kẹ́ tó máa jẹ́. mi tẹ̀ tí kúrò nílé èmi ò tí kúrò nílé mo sì wà ní ọ̀ndà ìyá dádì mi tó tọ́ mi. níbo ní abúlé wa ní kàrà ńlá ní tòsí mòwe ń bẹ̀yẹn kàrà ńlá bẹ́ẹ̀ ni. So èmi àti wọn lọ sí oko ní ọjọ́ Sunday a wá rí àwọn pásítọ̀ tí wọ́n lọ sí church. Ìyá dádì mi ẹ̀dẹ̀rẹ̀ Ògún làwọn máa ń bọ lọ́dọọdún. Wọ́n wá ní Saheed ṣó máa lọ sí church mo wá ní bẹ́ẹ̀ ni èdè Ẹ̀gbá ẹ̀rí pé èdè Ẹ̀gbá ni mo sọ yẹn ṣó máa lọ church mo ní bẹ́ẹ̀ ni wọ́n wá ní kí n padà sílé kí n lọ change. So ìgbà tí ma fi délé tèmi sáré tí ma fi délé tí ma fi wẹ̀yìn báyìí mo kàn rí wọn lẹ́yìn mi ni àwọn ganan tó wá bá mi mú aṣọ tí mo wọ̀ lọ sí church látọjọ́ yẹn mo ti ń lọ sí church. Ògún dẹ̀ làwọn ń bọ. Ògún làwọn ń bọ. So ìyá bàbá yín ń bọ Ògún. Bẹ́ẹ̀ni bàbá mi fúnra Elégúngún nígbà tí wọ́n fẹ́ sọ orúkọ mi ní ọjọ́ kẹjọ egúngún tí wọ́n ṣe fèmí náà ń pè ní òkòkòrò gbákogbáko. Eégún yín ni. Àwọn eégún oníjọ̀gbọ̀n yẹn òkòkòrò gbákogbáko. Òkòkòrò gbákogbáko. Ògún re òkòròkò gbákogbáko. Èwo lóògùn bá. Eégún oníjọ̀gbọ̀n. Ṣùgbọ́n Ọlọ́run ṣàrà yín padà. Àdúpẹ́. Now iṣẹ́ àkọ́kọ́ yín ta ló gbé jáde? Abíọ́dún Ọ̀rọ̀pọ̀. Kọ́lọ́run bá délẹ̀ fún Alhaji Yẹkin. Ìkejì. Àwọn náà gbé kejì jáde, àwọn náà gbé ìkẹta jáde, àwọn náà gbé ìkẹrin jáde, ìkarùn ọ̀dọ̀ wọn náà ló wà. Ìkíní ni ọmọ abúlé alágbàro Ṣemílóore elevation ọjọ́ alẹ́. So number 6 yẹn Kìkì Ògo wọ́n ti kún gbà tí mo fi ṣe. Tẹ́ bá lọ sóde orin wo lẹ ń deliver torí orin tẹ́ ń deliver náà rẹ́kọ̀dù yìí ó heavy. Mi ní kúrọ́ fún yẹn pati yẹn Tùngbá ni. Tùngbá level. Because àwọn tó wá pati kì í ṣe ìwàásù náà wá gbọ́ ní pati. Ó ti tán. Ẹ má ká máa dà pọ̀. Ìwàásù kan náà wá gbọ́ ní pati. Wọ́n ti ṣe pati. Tí ẹlòmíì bá fẹ́ náwó tó bá àwọn míì máa ń request pé ẹ bá mi kọ track báyìí. Lẹ́sẹ̀ máa fún wọn. Lẹ́ fún wọn. Ẹ fún àǹtí Tùngbá. Nínú iṣẹ́ mi kan mo kọrin kan bẹ̀ mọ́ ní. Ìròyìn ti dábúlé owó tún ti wá tẹ̀lé. Ìròyìn ti dábúlé ò dábúlé owó tún ti wá tẹ̀lé. Ó yá sọ wípé dádì ẹ ká lọ sà. Gẹ́gẹ́ ó yá mo kàn sára èmi kàn sára sọlọ́run tó gbọ́ wá dòrà mi ò mo kàn sára sà mo kàn sára mo lémi kàn sára sọlọ́run tó gbọ́ àdúrà mi mo kàn sára. Ó yá sọ pé àpáta tó so ayé ró dádì àpáta Síónì ègbè lẹ́yìn gbogbo onígbàgbọ́ mo farati kẹ́kẹ́tì pariwo àpáta tó so ayé ró ṣe bẹ́yìn ló ń bẹ̀ tí kò lè yí padà láyé àpáta tó so àlejò pọ̀ nù kò síṣẹ́ mi kan tó sálòjò ń bẹ̀. Àlàǹkèrè. Ẹ̀rọ ẹ̀yìn yan lákẹ́ tó dòdòrú òmòdè ìsọ. Ẹ̀rọ ẹ̀yìn yan lákẹ́ tó dòdòrú òmòdè ìsọ. Nígbà yẹ pọn mi tán ṣó yẹ kẹ́ dòdòrú kò dáa. Táwọn tó ti gòkè bá dòdòrú sẹ́yìn a lè romi pọn. Ẹ̀rọ tọmọ yín ó lè wá kàn yín bòdọ̀lá.
ọ̀rọ̀ ìtàn yìí dá lórí ìlú ajé là ń wá. ajé là ń wá. ìletò kékeré kan ò tí ò ní kànga débi tó máa lómi ẹ̀rọ. kò sí kànga. ṣùgbọ́n wọ́n ní odò tọmọdé tàgbà ń lọ síbẹ̀ lọ pọnmi. àwọn kan ń rélé lọ wẹ̀, àwọn kan ń wẹ̀ nínú odò kan ṣoṣo. ìlú ajé là ń wá. ìlú kékeré ṣùgbọ́n tí wọ́n lè tò fóun gbogbo. tán bá pọnmi lówùúrọ̀ tó bá wá dọ́wọ́ ọ̀sán o, àwọn apẹja wọ́n lọ sódò láti lọ pẹja. wọ́n bá pẹja tán wọ́n kẹja wálé, wọ́n tẹja fara àdúgbò gbogbo. ọrọ̀ ajé wọn ojoojúmọ́ ló ń gbèrú sí i. ṣùgbọ́n lójijì nǹkan dorí kodò fún gbogbo wọn. kí wọ́n tó dódò àní omi á ti dàrú, wọn ò dẹ̀ mẹ́ni tó ń domi rú. àwọn tó fẹ́ pọnmi lówùúrọ̀ wọn ò ní rómi pọn, àwọn tó fẹ́ pẹja ọ̀sán o wọn ò mà ní rẹ́ja pa. àtọmọdé àtàgbàgbà ìlú ni wọ́n bá péjọ, wọ́n ṣe pàdé láàrin ara wọn. àwọn mẹ́ni tó ń dodò rú o, ìyẹn lórí ilẹ̀ wa. wọ́n wà lọ wọ́n wà bọ̀, ará mi ò ẹgbọ́ta ni wọ́n rí. wọ́n bá kábíyèsí àtolóyè tí wọ́n ń domi rú. àwọn tí wọ́n fi joyè tán tún wá ń wẹṣẹ àwúre. ẹrù ẹ̀yìn yan lákẹ́ tó dòdò rú òmòdà ìsọ. kábíyèsí ló wá ń wẹṣẹ. àwọn ń wẹṣẹ àwúre ni. wọ́n tá fi bí wọ́n fẹ́ dọ̀lọ́run. ìyẹn ọ̀rọ̀ nàìjíríà lẹ sọ. ọ̀rọ̀ nàìjíríà nìyẹn. nǹkan wá ń bọ̀ nsìn èmi gan gbà tí mo gbọ́ gan pé kí lẹ̀ ń fi jọ́ ṣọ́fà pé. ẹ jẹ́ àgbéjọ ṣọ̀fàgà kọ̀ṣọ́fà tó gbà pé rẹ̀ ó rámì ńlá o látọ̀run. kí lẹ̀ ń fi jọ́ ṣọ́fà pé. ọmọ ṣẹlẹ̀ káàkiri àgbáyé. ìjọ tó lógo máa ní. orin ẹ̀mí kan rèé o. kọ̀ṣọ́fà tó gbà pé rẹ̀ ó rámì ńlá o látọ̀run. àbẹ́ ọ̀rọ̀ aṣọ tí mo wọ̀ funfun nẹ́gẹ́nẹ́gẹ́ máa ní. aṣọ àlàṣà lórúkọ rẹ̀ ẹ dákun ẹ yé ẹ má máa dé epo sí. ìjọ ṣọ́fà pé ìjọ tó lógo máa ní. kọ̀ṣọ́fà tó gbà pé rẹ̀ ó rámì ńlá o látọ̀run. kàsínàtì tíjà lápọn bá ṣẹlẹ̀ ẹ̀yin ẹ débẹ̀ kálẹ́lùyà sí. tí ó bá dá yín lóhùn ọmọ àlè Celestia ni ẹ sọ fún. ìjọ ṣọ́fà pé ìjọ tó lógo máa ní. kọ̀ṣọ́fà tó gbà pé rẹ̀ ó rámì ńlá o látọ̀run. 1947 bẹ́ẹ̀ni ọ̀sán dòru mà ní o, àwọn ẹyẹ ìwò wọn ń ké lùlì fọ́mọ Àlàkẹ́ ò ní mẹ́kọ. kí lẹ̀ ń fi jọ́ ṣọ́fà pé ìjọ tó lógo mà ní. kọ̀ṣọ́fà tó gbà pé rẹ̀ ó rámì ńlá o látọ̀run. torí ṣẹlẹ̀ jẹ́ aláṣọ àlà ló jẹ́ ń rí fi ṣàpẹẹrẹ. gbogbo kírísítẹ́nì lápapọ̀ láláṣọ àlà tí mo dẹ̀ ń sọ. ẹ ti gẹ̀tẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣe rí ohun tí wọ́n sọ ńgbà tí èmi náà gbórin yẹn mo rò pé sẹ̀lẹ̀ nìkan ni wọ́n kàn lo sẹ̀lẹ̀ torí aṣọ funfun ló ń lò wọ́n wá rí ìfáẹ̀ sí gbogbo kírísítẹ́nì pátá ẹ̀sùn síwájú díẹ̀. ẹ má ṣe mí gbọ́ ara mi o mi ò tó láti fẹnu àbùkù kanjọ́ ohun mo ń gbìyànjú láti sọ káṣọ àlà wa má ṣe dọ̀tí o kí là ń fi jọ́ ṣọ́fà pé ìjọ tó lógo mà ní. kọ̀ṣọ́fà tó gbà pé rẹ̀ ó rámì ńlá o látọ̀run. ẹ̀kọ́ yẹn èyí tó wà nù yẹn ẹ fi ń sọ̀rọ̀ pé àwa kìrìsìtẹ́nì. ẹ̀gbin ti pọ̀jù tí wọ́n ń ta tó kàn ń ta bá wa, epo ó ti pọ̀jù láàrin àlìkámà. kí àwọn kan dìde kí wọ́n bá wa sọ̀rọ̀ bóyá ìjọ tán bá ti gbọ́ báyìí la máa ṣe fún kí ó yẹ kí òfin tó báyìí gbogbo wa ó yẹ kó wà but tí òfin yìí bá máa work á jẹ́ wípé àníṣe ẹlẹ́yàmẹ̀yà a máa ṣera wa ní òṣùṣù ọwọ̀ ẹgẹ àṣírà wa ní ọ̀kan because eléyìí pa èèyàn lénìí eléyìí ṣe kíní kan eléyìí rèpù lọ́la eléyìí ṣògùn owó ẹgẹ tì mí ó pọ̀ lórí gbogbo ìjọ ni o kò ń ṣe kírísítẹ́nì kan àti mùsùlùmí ẹ̀kọ́ ní ọ̀rọ̀ ìbánikélé yìí ká máa retí ẹ̀. láìpẹ́ yìí ó yẹ kó jáde sí Easter nìkan máa kílẹ̀ pàkọ́lé ẹ̀. a pè ní aṣọ àlà white garment. báwo làwọn èèyàn ṣe máa rí. ó ti wà lórí gbogbo social media platform pátápátá ẹ máa rí bẹ́ẹ̀. ṣé nígbà yẹn ló máa rí àbí. ó ti bẹ̀rẹ̀ báyìí ẹ ti lè rí báyìí. so báyìí kí náà máa tẹ̀ tán bá fi rí. tẹ bá ti ẹni social media platform tó bá ti ń gba orin digital platform tí wọ́n ti ń rí orin ẹ tẹ aṣọ àlà by Paul Friday ọmọ abúlé aṣọ àlà white garment by Paul Friday ọmọ abúlé ẹ lọ wo lórí YouTube mi ọmọ abúlé one. ọmọ abúlé yàtọ̀ sí track yẹn ṣé track mi tún wà ń bẹ̀. ó pọ̀ nbẹ ó pọ̀ iṣẹ́ pọ̀ nbẹ inú ẹ̀ láti kọ ṣó mọ bí ọ̀pọ̀ èèyàn tí mi ń ròyìn ńlá o
ẹ wo bí ọ̀pọ̀ ẹ̀dá ti ságbára nù ṣó mọ̀ bí ọ̀pọ̀ èèyàn tí mi ń ròyìn lá ẹ wo bí ọ̀pọ̀ ẹ̀dá ti ságbára nù òkú kìnìún onídìí àná ó dẹran tó lóyin ènìyàn ò béèrè bí oyin ṣe débẹ̀ ṣe ni wọ́n ń bù oyin lá ẹ wo bí ọ̀pọ̀ ẹ̀dá tí ságbára nu ó máa ń ṣe. Ó pọ̀ ń bẹ̀ àwọn iṣẹ́ yín náà nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. Òde eré ń kọ́ àwọn tó ń wò wá báyìí bóyá wọ́n fẹ́ pè yín fóde ṣé kò síbi tẹ̀ ti lè play. Kò síbi tá à ti lè kọrin o. Bọ̀tẹ́ bá dé patí yẹn tó bá jágbo tùǹgbà ńkọ́. A fẹ́ lọ a fẹ́ ṣiṣẹ́ wa ni. Iṣẹ́ wa la fẹ́ ṣe kò sí tí ìlọbì kan rí tìrírí kan ṣẹlẹ̀ tó fẹ́ dàbí pé eléyìí lágbára díẹ̀ o. Ìrírí pọ̀ tá a bá ní ká wo ìrírí pọ̀ o. Ṣé ká máa lọ kí mo ní experience kan ní ọjọ́ kan. Ẹ̀yin pè wá ní eléré àwa ṣáta mọ́tò ẹ wá sọ fún wa pé tá a bá ti dé Kútọ̀ pé ká béèrè bí báyìí mo fi ṣàpẹẹrẹ ni o Kútọ̀ yẹn mo fi ṣàpẹẹrẹ ni o nígbà tá a bá wá dé Kútọ̀ tí a bá wá béèrè ibẹ̀ tí mọ́tò wá yí sí ọ̀nà ibẹ̀ tí ọ̀nà yẹn ò wá da torí jájá ẹ̀mọ̀pọ̀nù Nàìjíríà ó da àgbọ̀dọ̀ sọ mí onímọ́tò wá já wa kalẹ̀ pé òun ò lè lọ mọ́ pé òun ò kí lo mọ́tò tòun báyìí. Ẹ̀yin ò ní mọ́tò ni. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí kò tí ì sí. Àìmọye ìgbà tírú ẹ̀ ti ṣẹlẹ̀ ìgbà míì wà tẹ́ pé àwọn bọ́ìsì ẹ̀mọ̀kan bọ́ìsì tí wọ́n máa fẹ́ da gbẹ̀rù èmi ni mo ṣe máa mú ọlọ́tún mú ọ lọ sí ẹ ṣàfi bàbá dírẹ́bà ilẹ̀ ẹ jẹ́ kó máa lọ a máa rí mọ́tò mi oríṣiríṣi ìwọ̀sí àti a lọ sóde eré a lọ sóde orin àwọn onímọ́tò fẹ́ gba àwọn ọmọ ọ̀ta wọ́n fẹ́ gba owó so ọwọ́ yìí mo lo more than a month and a half nílé wọ́n ẹ̀rí pé wọ́n là báyìí. ṣọ́ngbó yíngò ni. wọ́n gé jẹ ni. wọ́n gé ọwọ́ olórin ẹ̀mí jẹ. tí n bá send picture ẹ̀ sí mo náwó síta èmi ni mo fẹ́ drive ní ọjọ́ yẹn mọ́tò tá a gbé lọ. àdúgbò wo ni yẹn. Agége ni o. Agége ni àwọn ọmọ ọ̀nà wọn àwáwọ̀ àbí kíní kan gbà. wọ́n gé yín jẹ. ẹ wọ ẹ̀sà wọ́n dé yín mọ́ ni wọ́n dé yín èyí ni wọ́n fẹ́ gé já ni o. ẹ náwó síta. mo náwó síta gbà tí bàbá yẹn ṣe kíní mo wá ní kó jẹ́ kí n drive kí èmi sì lè wà rough so tí mo gba steering mo wá náwó kan síta. ó wá bù ń jẹ. eli ọwọ́ mi lò more than 4 minutes lọ ẹlẹ́nu ẹ̀. mo ń bẹ̀ ni pé ẹjọ́ ẹ bá mi. bóyá jẹ́ yín dùn. wọ́n operate ọwọ́ ilé méjì. wọ́n gé yín jẹ. owó tí ọwọ́ yìí gbà lọ́wọ́ mi ó fẹ́ ju owó tí mo gbà ṣó lọ. ìrírí pọ̀ o. àṣà àdúgbò fọ́lọ́run ògo ni gbogbo ẹ̀. ẹ wá sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan Paul Friday kò sí mọ́tò kẹ̀. kò sí kódà àti ẹ̀tún mo gbìyànjú pé káwọn èèyàn ti ra ó yẹ rà fún mi kí n máa sanwó díẹ̀díẹ̀. ṣé àyàsì ni àwọn èèyàn ń gba àyàsì ní sọmọ tó yẹ ẹgbẹ́ fún mi àbí kó tẹ̀ wá jẹ́ Sienna bus ẹ rà fún mi kí n máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ ẹ sà kò sí for now. pẹ̀lú gbogbo àwọn ìjìnlẹ̀ yìí ẹ̀ ń wẹ́n tó máa gbé fún yín àbẹ́ tó lè rà fún yín. èyí tí mo fẹ́ gangan torí téèyàn bá fẹ́ ni kó máa fẹ́ náà ẹ̀tọ́ mo mọ̀ pé ẹnìkan wò mí tó lè fún mi tí n bá rí fine tó bá jẹ́ ká gbà ni àní kó jẹ́ tiwa owó tá a fi ń ṣáta mọ́tò tó bá ti gbọ́ pọ̀ máa búlé ló pè tí onímọ́tò bá ti gbọ́ pọ̀ máa búlé ló pè òun ibi tó yẹ kó charge 50,000 wọ́n máa gbé ní 150 wọ́n ti bílè pé ẹ̀yin ti lọ gbá àwọn èèyàn ẹ ti gbowó lọ́wọ́ wọn ẹ ti kíni so this and that so that's it. bọ́ẹ̀ kò sí tọ́lọ́run ò lè ṣe bẹ́ẹ̀ bá ń wò wá ẹ̀yin tẹ́ ń sọ́pọ́ọ̀tì ọmọ abúlé ẹ̀yin tẹ́ ń gbádùn orin wọn káàkiri àgbáyé nínú ọ̀rọ̀ tó ń sọ yìí náà mo mọ̀ pọ́pọ̀ ẹ̀kọ́ lẹ ti máa rí ń bẹ̀ iṣẹ́ wọn tuntun ó ti wà ń ta àbí ẹ ló máa jáde l'April. ó máa jáde sí April ní pé èèyàn tó fẹ́ rà á jáde. àwọn tó máa rà bọ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí social media platform gbogbo ẹ tiẹ̀ lọ fílẹ̀ Amazon gbogbo ẹ má jẹ́ ká dárúkọ. àwọn olórin wo lẹ ti wá ṣé mo bẹ àwọn ọgbà míì wà tán máa pè yín tẹ máa pọ̀ tẹ fẹ́ lọ ẹ ti lọ bì kan rí bóyá tí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ bóyá bí ìwọ̀sí àbárìfín kan lọ́dọ̀ olórin kan. àrífín pọ̀ but mo lè má lè dárúkọ torí tí n bá ní kí n dárúkọ bí ìgbà tẹ́ mò ń polówó ọjà wọn ni. mo ti lọ sí program kan rí ní area Ẹgbẹ́dámọ́ rí ní Èkó yẹn
náà a ti sọ fún wọn tẹ́lẹ̀ ọjọ́ tí wọ́n ti fẹ́ pè wá a ti sọ fún a ti níṣẹ́ wọ́n tà ní ká wá ìrírí gangan bó jẹ́ 10 minutes lẹ́ bá lè lò so a ti débẹ̀ láti nǹkan bíi 10 alẹ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ program yẹn nọ́dà láti tètè kúrò ń bẹ̀ náà wọ́n ti wá ń pe àwọn olórin wọn ní kò tí kàn wá gbà tó máa pè wá tán ló ti kàn wá gangan báyìí bọ̀bọ́ kan dẹ̀ ń bọ̀ bọ̀bọ́ yẹn ń kọ pátánì èèyàn kan ó ń kọ pátánì ọ̀gá wa kan so bóyá ń bọ̀ báyìí ó kàn ń bọ̀ báyìí ni ó dẹ̀ gun orí stage ẹni èèyàn sì wà lórí stage tó ń kọrin wọ́n ti sọ pé àwa ni next person àwọn boys gather láti gun orí stage so ó kàn ń bọ̀ báyìí ó kàn tẹ̀ kọjá ẹni tó kó ṣe bẹ̀rẹ̀ ni ó dẹ̀ kọjá lọ sórí stage ó dẹ̀ kọ́ àwọn boys lórí stage ó wá pẹ́ to the extent wípé a lè tètè kúrò mẹ́ẹ̀dẹ́ pé a lùsì iṣẹ́ kejì tí ẹ gbà a fẹ́ lọ ṣe. oríṣiríṣi lẹ̀ ń rí àwọn olórin wo lẹ ti bá pàdé rí tó jáwọn olórin ẹ̀mí tẹ́tíjọ́. Yàtọ̀ sí àwọn tí èèyàn máa pè tí wọ́n ní fẹ́ gbé. bí à ń wo. ẹ tọwọ́ bọ̀ mí lọ́fọ̀ọ́ ó ti yé mi. àwọn kan wà ó kẹ́ wúrú bàbá mi Mega 99 bàbá yẹn ibi tí ẹ bá wà àánú Ọlọ́run máa bá yín bẹ̀. Kò sí nǹkan tí mo ní ṣe láyé tí n bá pè bàbá yẹn ó máa support mi á tún kó irinṣẹ́ wọn á tún kó instrument wọn báyìí wọn á tún kó fún mi. Mega bẹ́ẹ̀ ni bá mi Dáre Melody respect bá mi Atóríṣe àwọn náà ń fà wá bọ̀ tí wọ́n ti fà mí tó bí mo fẹ́ kàn wọ́n ti fà mí mọ́ra tó bí mo fẹ́ kàn fà mí mọ́ra tó bàbá tí wọ́n wà ní Aláyọ̀ Melody singer Aláyọ̀ mo gbé fún wọn náà. bí Àlàbí àwọn màmá àgbà ni àwọn màmá ẹ bá mi sọ fún wọn káwọn fà mí mọ́ kán túbọ̀ fà mí mọ́ra dáadáa mo fẹ́ di ọmọ wọn pátápátá irú bàbá Òbẹ́sìn bàbá àgbàyàn túbọ̀ dálẹ̀ Sànní ńkọ́ bàbá Sànní àgbàyàn túbọ̀ dálẹ̀ ọmọ mi Bọ́lá rẹ̀ ẹ̀ túbọ̀ pẹ́ fún wa. sista Yínká Aláṣeyọrí mú àná ìtìmọ̀ God bless you ma àwọn èèyàn ni wọ́n but àjọṣepọ̀ wa tí dùn dáadáa. Àlàǹgèrè. a máa ń kọrin kan orí mi máa jẹ fa bí kú ṣọgbọ́n èmèrè ọmọ sọyádà lákìsà o. tí báǹdì mi bá máa lùlù sí ọmọ àlùjọ kan náà máa ń lù wá ní farabalẹ̀ dáadáa ọlọ́run àwọn ọlọ́run bó ṣe ń ṣoore fún mi ló ń ṣoore fún ẹ ló ń ṣoore fún mi ló ń ṣoore fún ẹ ó ṣoore fún mi títí ó ṣoore fún ẹ títí oge kíge owó ilé oṣó owó ilé àjẹ́ ìgẹ́dì gbẹ́ngbẹ́ng ẹgbọ̀ àlùjọ pọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ ní gbọ́yẹn náà kẹ́sẹ̀ bá wà pé so ìwákùwà wà. a máa pọ̀rọ̀ ìwákùwà wà nínú ayé la wà. nínú ayé láyé dẹ̀ ń gbé. kódà ẹ fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá ní béèrè láti béèrè tàbí ẹ fẹ́ sọ̀pọ̀tì Saheed Jimoh. bẹ́ẹ̀ ni for Friday ọmọ abúlé wọ́n ti sọ platform tẹ́ ti lè ráwọn records wọn wọ́n fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí tẹ́ lè pè wọ́n sí ẹ fẹ́ gbére fún wọn ẹ fẹ́ ṣe event ẹ̀yin náà ti rí composition ẹ fẹ́ ṣe church program àbí ẹ fẹ́ ṣe birthday fún bàbá àbí màmá ẹ bá fún wọn lórí kí wọ́n ń compose gan ni o ẹ̀yin náà dẹ̀ máa fi composition wọn gan ẹ bá sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà. nọ́mbà tí ẹ lè pe ọmọ abúlé sí 070 63 32 7867 070 63 32 7867 so òun ni green app wa evangelist Dr. Paul Friday ọmọ abúlé Facebook ọmọ abúlé 1 ní TikTok ẹ lọ sí ọmọ abúlé TV on YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.